أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillah rabbil alamin kọ́lọ́njà ọmọ ọpẹ́ ìdá ọmọjà dúpẹ́ túláṣì kọ́mọjà dúpẹ́ tipátipá àwọn àtọ̀ kẹ́gẹ́ fún gbogbo àwọn oṣù Ọlọ́run tó ti sí gbogbo padà ọlọ́ba àṣàlékún àforíjì fún wa nígbà tá a gbà lókù lọ́hùn ọlọ́ba adáyẹsẹ̀ wọn jì wọ́n gbogbo ayé ni ẹjọ́ ń bẹ lẹ́yìn ilé ayé ọlọ́ba àfisọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́bẹ̀ káwọn náà kún náà ni ẹ̀kọ́ àfisọ̀rọ̀ sọ̀rọ̀ gbọ́ láàpọ̀ gbogbo ayé ni ẹjọ́ ń bọ̀ tí wọ́n ti dé ọlọ́ba adábòrò bò wọ́n nígbà wọn bá dé tán ọlọ́ba àfisọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ láìní sí ọlọ́ ìlú Ìlọrin ọlọ́mọdé ọdá o ìlú Ìlọrin ọlọ́mọdé ọbàjẹ́ ọlọ́dàkùnbà àfi ìlú Ìlọrin lọ́kàn balẹ̀ gbogbo olùkọ̀ọ̀kan ẹlẹ́dì Nàìjíríà ọlọ́mọdé kan dàrú gbogbo olùkọ̀ọ̀kan ẹlẹ́dì Nàìjíríà ọlọ́mọdé kan bàjẹ́ gbogbo olùkọ̀ọ̀kan ẹlẹ́dì Nàìjíríà ọlọ́ba àfihàn ọlọ́kàbalẹ̀ ọ̀rọ̀ lájẹ́ kan òṣùwà bẹ̀rẹ̀ láti ẹlẹ́dì Nàìjíríà níbi gbogbo ìdílé kọ̀ọ̀kan gbogbo àgbálá ayé ọlọ́ba àfihàn ọlọ́kàbalẹ̀ ọlọ́run gbogbo àwọn èdè tí wọ́n gbọ́ àwọn ayé lọ́wọ́lọ́wọ́ ọlọ́ba àpọ̀jù sí wọn ná ọ̀rọ̀ láyé sí ọlọ́run ọ̀rọ̀ lájẹ́ kan òṣùwà ọ̀rọ̀ láàrin àmì gbogbo àgọ́ àwọn aládéyà Sheikh Muhammadu Saheed babawale ń tàdá ní mọ́sáàsì gbogbo lábẹ́ mi ní gbogbo gíwá ìfìdíyà Sheikh Abdul Fattah Shibo ti mọ̀ níyàs ìfìdíyà gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bẹ lórílẹ̀ ayé tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́lọ́ àwọn tá a mọ̀ nínú àwọn ẹni ọlọ́run àtàwọn tá a mọ̀ tó sì jẹ́ ní ọlọ́run àtàwọn ẹni ọlọ́run tí wọ́n mọ ara wọn pẹ́ ní ọlọ́run làwọn àtàwọn ẹni ọlọ́run tí wọ́n mọ́ra wọn tó já sí pé ọlọ́run tó dá wọn nìkan ló mọ̀ pé ẹni rẹ ní àwọn ẹni èmi làwọn eléyìí náà gbogbo yín pátá èmi máa ń kàbílẹ̀ mú kì í pé assalamu alaykum èèyàn àjẹ́ ìmọ̀ jájẹ yín kò sẹ́yìn ọlọ́run èmi máa ń kàbílẹ̀ mú wọn kẹ́yìn náà pé assalamu alaykum èèyàn oṣù ìmọ̀ jóṣù yín kò sẹ́yìn ọlọ́run ẹ̀yin oṣù wọn kẹ́yìn náà pé assalamu alaykum ẹ̀yin mẹ̀rẹ̀ ìmọ̀ jẹ́mẹ̀rẹ̀ yín kò sẹ́yìn ọlọ́run ìwọ̀n kẹ́yìn mẹ̀rẹ̀ náà pé assalamu alaykum ẹ̀yin adáhùn ṣe tó jásí pé dáadáa lẹ́yìn yàn láàyò ẹ̀yin adáhùn ṣe ìkan mí náà tó jásí pé aburú lẹ́yìn yàn láàyò àtàwọn adáhùn ṣe míì tó jásí pé àtàbú àti dáadáa làwọn kó papọ̀ ìmọ̀ kábílà mú kí gbogbo wípé assalamu alaykum ẹ̀yin tẹ́ nímọ̀ rìn fi lọ́wọ́ bí jẹ́jẹ́ ilé máa lọ èèyàn bá tọ́jà yín ẹ̀ ní rí tiẹ̀ o ọmọ tó bá tọ́jà yín àdúgbò pé ó ní kí lẹ fẹ́ ṣe àwọn Yorùbá sì ní ẹ tó ní kíláàsì òun là ń ṣe hàn gbogbo ẹ̀yin tí máa rìn fi ń bẹ lọ́wọ́ yín ìmọ̀ kábílà mú kẹ́yìn náà pé assalamu alaykum ẹ̀yin tó já sí pé tàfọ̀ṣẹ́ lẹ́ máa fi ń rìn látara pé àtijọ́ àti mọ̀ yìí náà ni kí ẹ máa gbáfọ̀ sẹ́rìn kí n torí ẹ gbé rìn látara pé kí gbogbo nǹkan fi dìrọ̀rùn fún yìí náà ni gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbáfọ̀ sẹ́rìn èmi máa ń kàbíyà mọ̀ kì í pé assalamu alaykum èèyàn olójú iná tí ẹ̀yin táwọ̀ rí mọ̀ kì í pé assalamu alaykum èèyàn létí iná tẹ́ ń gbọ́n táwọ̀ gbọ̀ èmi máa ń kàbíyà mọ̀ kì í pé assalamu alaykum ẹ̀yin ẹ̀dá tẹ wà níbi tá a wà yìí tẹ́ ń rí wa táwọn òòrùn yín tẹ́ ń gbọ́ wa táwọn ọ̀gbọ́ yín ìmọ̀mú kàbílà mú kì í pé assalamu alaykum ẹ̀yin olólùfẹ́ mi ìmọ̀mú kàbílà nílé olóko lókè òkun labroad mú kì í pé assalamu alaykum tó bá rí bẹ́ẹ̀ gbogbo àkájẹ kọ́ lọ́wọ́ bá pé la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah wa anta Allahu Allah wa ana abdullahi Allah wa anta Allahu salamu Allah wa ana al-maridu Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah wa anta Allahu ganiyyu Allah wa ana al-fuqara
وأنا الصغير والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الحي والله وأنا الميت والله وأنت الله قدير والله وأنا الضعيف والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله علي والله وأنا العفيف والله وأنت الله عليم والله وأنا الجليل والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله المعز والله وأنا المرسل والله وأنت الله الأول والله وأنت الله الأخير والله وأنت الله صحيح والله وأنت الله باطن والله لا إله إلا الله 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 والله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Adúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí alhamdulilayi rabbil alamin kọ́lọ́n já máa ọpẹ́ ìrìjà ọmọdé àdúgbò túláàsì ọmọdé àdúgbò tipátipá. Nítorí ọ̀rọ̀ àti ọ̀dà lé lórí lálẹ́ yìí òun lórí pé ìran mélòó lọkùnrin pín sí ìran mélòó lọkùnrin pín sí. A ti sọ ń pa pé ìran obìnrin mẹ́ta ni ìran obìnrin mẹ́ta ló wà ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin mélòó ló wà nítorí ọ̀dà ayẹyẹ àwọn ọkùnrin kódà ní 30 years ago àwọn ọkùnrin 30 years ago ti yàtọ̀ sáwọn ọkùnrin ìsìn kódà ọkùnrin ìsìn tí ò tí tó gbọ́ responsibility fún alára rẹ̀ báyìí ó ti gbé responsibility ó ti gbé bọ́ra rẹ̀ ní lọ́rùn ọmọ tí ò tí tó gbé responsibility òun náà sì ti ra rẹ̀ ní èrè ọkùnrin torí pé responsibility kò mú kẹ́sì ti gbélé ra rẹ̀ ní lọ́rùn tàbí ìran ọkùnrin mélòó ló wà. Gbogbo aláwọ̀ pé kọkùnrin tó lè máa gbé responsibility níjọ́ ọ̀hún yóò gbéyàwó sílé kódà ọkùnrin míì tó gbéyàwó sílé gan àwọn òbí rẹ̀ sì tó bá ń gbé responsibility níjọ́ ọ̀hún tí tọkùnrin bá fẹ́ fẹ́yàwó àwọn ilé ìyàwó wọn wá ní fa ìyàwó lé ọkọ lọ́wọ́ wọn á fà lé àwọn ẹbí lọ́wọ́ nìtọ̀ òun kọ́ la fi fún o ẹ̀yin òbí rẹ̀ la fi fún kí ló fà á tẹ́fí sọ pé àwọn òbí rẹ̀ la fi fún wọn ti mọ̀ pé táwọn bá fi fáwọn òbí ìyà oníjọ máa wọn táwọn bá fi fáwọn òbí ebi òní pọ̀ máa wọn táwọn bá fi fáwọn òbí báwọn bá tún rọ́ máa wọn gbẹmugbẹmu ní òrì ọrùn yóò ní gùn torí pé bí ọkọ bá níṣẹ́ lọ àwọn ẹbí ọkọ wọn lè máa sọpọ́ọ̀tì bí àwọn ṣe máa jẹ́ bí ó ṣe máa mú ìdí nu tí wọ́n fi gbé wọn ọkọ kọ́ la fi ọmọ wa fún ẹbí ọkọ la fi ọmọ fún tó sọ pé tíyàwó sì lè jẹ ọmọ yẹn àwọn ẹbí ọkọ ní òròjọ kí lẹ́yìn wò tíyà fi jẹ́ 30 years ago náà náà ní sàmánì tá à ń lò lọ́wọ́ yìí kódà ọmọkùnrin tó wà secondary school ti rí ara ẹ̀ lọ́kùnrin òun gan fún alára ó ti rí ara ẹ̀ ní responsibility láláì tí ní responsibility òun gẹ́gẹ́ ti rí ara ẹ̀ ní responsibility tàbí ní ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin tó wà ní ojú méjì lọ níjọ́hun nínú ọkùnrin méjì yìí 70% nínú àwọn ọkùnrin náà ti máa ń belong tọ́kù 30% tó kù wọ́n wà empty wọ́n free
wọn ò ní belong. Àmọ́ nísìn láyé tá à ń lò lọ́wọ́ yìí 95% ọkùnrin yìí gan-an ti belong. tó já sí pé 5% tó kù tí ó bá ti belong tó bá ti níyàwó bá fún aláàrẹ ìyàwó rẹ̀ náà mú belong. gbàá ọmọkùnrin yìí dúró lásán. níjọ́hun 70% ọkùnrin ní máa ń belong. kí ló sì fà tí wọ́n fi máa ń belong? látàrí jíjẹ mímu kó fi di ọ̀hún ni. nígbà bá níyàwó ìyàwó náà àdúdú pa bí ọmọkùnrin ò tó irú àwọn tọ́jẹ́ 30% tí wọn ò belong. àmọ́ lọ́wọ́ tá a wà yìí 95% ọkùnrin ló ti belong. kí ló fà? kálukú wọn gẹ́ ti gbé responsibility wọn ti gbé bọ́ àwọn lọ́rùn. nítọ́fà tá a fi ra àwọn ọmọ kóòtù nu wọ́n ti belong. ẹ mọ̀ rí court, ẹ mọ̀ ráyè lọ́mọ sí court, ẹ mọ̀ ráyè lè wọ́n gbéra wọn sínú kílọ̀bù kan, wọ́n belong síbi kan nìyẹn. ó dodo pé kí àwọn fi lè jà wọn. ẹ mọ̀ ráwọn ilé kódà tó fi máa wọn olówó mọ́ sí lówó tó àwọn náà tún máa ń belong láàrin ara wọn. ní sàmúlẹ̀ táwọn ń lò lọ́wọ́ yìí 30 years to this time now, ní sàmúlẹ̀ táwọn ń lò lọ báyìí nísìn gbogbo tí ń jọkùnrin tí ò ti belong ojú 5% lọ. 95% àwọn ọkùnrin ló ti belong. kọ́mọ 16 years náà máa dódò pé òun fẹ́ gun GLE, òun fẹ́ gun Benz, ọmọ 16 years. kí ló mọ́ fẹ́ mọ́mọ́ 16 irú gbàtà ọmọ 16 years fẹ́ gbọ́ tó náà fi dódò pé òun fẹ́ gun Benz. òun náà ti ya ẹ̀ ní rí pé responsibility lòun níjọ́ òun. kí ọkùnrin tó lè rí responsibility tó lè rí àwọn responsibility gbà tó bá tó fẹ́ yàwó. tí ó bá ti fẹ́ yàwó àbí àwọn òbí ẹ̀ ní ọmọ wà jíjẹ múmu rẹ̀ ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ní yóò mọ ṣiṣẹ́ ti àwọn òbí ẹ̀ ní ìjọba tó fẹ́ yàwó wọn tó wá yaṣẹ́ fóun náà lòun ló tó dá dúró. bàbá tó fẹ́ yàwó ló tó tọ́ ọmọ ọkùnrin. ìdí ni ọmọ mi sọ pé ọmọkùnrin ò tí pé lọ́kùnrin àti tó bá tó fẹ́ yàwó. láyé ìṣẹ́ta wáyé àwọn ọmọkùnrin yìí wọ́n ti ń dòdò pé àwọn ti pé lọ́kùnrin láì tí ì fẹ́yàwó. wọ́n dòdò pé àwọn fún àwọn gan responsibility ni làwọn jẹ́ ní society, responsibility làwọn jẹ́ ní community, responsibility làwọn jẹ́. ìdí ni tọ́jà pé gbogbo wọn fi ń wá owó tó bá ti owó tán wọ́n lọ lunch. wọ́n lọ lunch. wọ́n lọ fún lunch. tọ́ pé èdè wọ́n mọ̀ sàn ó dìpẹ́ndì bí àwọn lọ́ọ̀jì ẹ bá ṣe tó. ní ìbẹ̀rẹ̀ pé 150 ní ilé èdè 150 ẹ dákun fún àpá ọ̀rẹ́ ni ó 150,000 ilé èdè nu. wọ́n àwọn ká tí àwọn ní responsibility. òun tí wọ́n ṣàǹfààní fún wọn lọ́nà business àgbà tí àwọn ní responsibility. ìyí tó fa sáyà bí tí wọ́n bá ti ó báyìí wọ́n gbò tẹ́lẹ̀ lọ́nu. bottle water tí wọ́n ń tà ní 500 naira ọmọ ọ̀lẹ́ rà ní 5,000 ní lóńtẹ́ẹ̀lì. nígbà tí a ní responsibility lọ́pẹ́ sàmọ́nì tá à ń lò lọ́wọ́ yìí àwọn ọkùnrin tí wọ́n ti belong báyìí 95% ọ̀hún tí ó belong inú ọkùnrin báyìí 5% tó kù tí níjọba ti fẹ́ yàwó báyìí òun ló sì belong. yàwó rẹ̀ dòdò pa ẹ̀rọ àwọn ẹgbẹ́ yín ni wọ́n fẹ́ ṣe ẹ̀rìn mọ́ mo rí bẹ́ẹ̀ ní future ló jẹ́ ń fẹ́ yín tí future yín bá rẹ̀ ṣùgbọ́n náà bí ká o olówó máa ń gbáyàwó ọ̀lẹ o. kọ́dà ìjọ wọn máa ń pa òwe pé ìyàwó ọ̀lẹ la lè gba àlégbọ́mọ ọ̀lẹ nísìnyí gan ọmọ kó deny bàbá yóò deny rẹ pé my father yẹ ẹ wá sẹ́kúnṣẹ́ rẹ láfẹ́ máa pè mí ní lọ́mọ yín o. láfi ìran ọkùnrin mélòó ló wà? ìran ọkùnrin méjì ni. àmọ́ ọ̀nà tí kálukú wọn fi ń belong yìí kálukú ti gbàgbé pé inna rabbi yabsutu rizqa liman yasha wa yaqdiru walakinna aksara an-nasi la ya'lam. àní ẹ mọ́ belong àwọn ẹ̀ bá belong sójú ọ̀nà tọ́lọ́run. gbogbo ọkùnrin ní ò níbi tí ọmọ fara sí gbogbo tó wá fẹ́ fara sí wá fara sọ́dọ̀ tọ́lọ́run pọ́ lọ́ni inna rabbi yabsutu rizqa àwọn ọlọ́run òun là máa ń tẹ́ pẹrẹsẹ fẹ́ ni wọ́n bá wùwà kò sí belong yóò wù tọkùnrin lè belong ó lè ní kọjá kádàrá rẹ̀. kò sí ayé wo kò sí ayé yẹ̀wù tó lè sá
ò lè ní kọjá kádàrá rẹ̀ tó bá wà nínú àkọọ́lẹ̀ pé ó gun mọ́tò tó wá pé fẹ́ sàlọ́ba gùn kò sí wáyé tó lè sá ò lè ra GL 450 GLE 450 SUV ò lè rà láíláí tó bá ti wà nínú àkọọ́lẹ̀ pé ó gun mọ́tò tí ó bá sínú àkọọ́lẹ̀ pé ó gun mọ́tò kò sí wáyé tó lè sá ò lè gun mọ́tò tó bá fẹ́ belong ọ̀nà tó gbà belong tí ó jẹ́ ẹ̀hùn fún ẹ tó ní kábàámà lérí ẹ̀ ò ní kó belong nítorí tọ́lọ́run ò ní kó belong sójú ọ̀nà tọ́lọ́run pé ọlọ́run jẹ́ káwọn pé nínú rábì yabsutu rizqan liman yasha àwọn ọlọ́run la máa ń kẹ́ pẹrẹ sí àìsíkí wa fẹ́ni ọba wù wá wọ́n yà kí dúró wù á sì mọ fún díẹ̀ díẹ̀ ẹni ọba wù wá sọ pé kò sí wá eré yòówù tó lè sá ntọ́ ẹ pé ntọ́ bá jẹ láàárọ̀ ló ti wà nínú àkọọ́lẹ̀ pa fún ẹ táwọn nìkan lá fún ẹ bọ́sùn ọba ti tó lérí tọ̀sán báyọ̀ pé ntọ́ bá jẹ lọ́sàn nìkan lá wà fún ẹ bọ́sùn ọba tó tọ̀sán lá fún ẹ báyọ̀ ọba ti di àlè fún ẹ talẹ̀ tó bá yẹ pé tó bá jẹ lálẹ́ nìkan lá bá fún ẹ talẹ́ nìkan lá fún ẹ bílẹ̀ ọba ti máa lè fún ẹ ń tààrọ̀ wàlákìnì àkṣẹ anẹsẹlá ní wàlákìnì àkṣẹ anẹsẹlá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ àìwá mọ̀ wọn lọ́pàá sára nípa àwọn ọkùnrin tá a wà ń sàmánì lọ́wọ́lọ́wọ́ báyìí 95% tí wọ́n á ti bìlọ́ǹgì sójú ọ̀nà lóríṣiríṣi kódà tó fi máa àfàlọ́ tó máa ń bìlọ́ǹgì lára àfàlọ́ máa kó àwọn àjọ ní ṣúṣú ẹ mọ̀ láwọn bíi mẹ́ta kan àfàlọ́ ni wọ́n o àwọn ò ti gbọ́ àwọn yé ní community bá wà bí nǹkan bá ti lóde wọn kà á kàn án méjì tó kù ẹsẹ àná tó bìlọ́ǹgì àfàsìjọ ni wọ́n tí ẹ bá ti ṣe òde gbogbogbò àná amúra ní méjì súkẹ́súkẹ́ Allahu Akbar tọ̀hún ti bẹ́ẹ̀ tẹ́ ẹ bá múra ní méjì súkẹ́súkẹ́ yìí náà ní tí ò ní jẹ́ tí yóò lè jẹ́ tiyín tẹ́lẹ̀ lè pé àwọn mẹ́ẹ̀ẹ́ta ẹ jẹ́ ká sùjọ tí kan bá ṣẹlẹ̀ wọ́n máa bá kí ara wọn nígbà táwọn èèyàn onímọ̀ pé àwọn náà ti ṣe kí ni wọ́n ti sọ ara di group wọn wà láàkínà sára náà ṣẹlẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀mọ̀ àìwá mọ̀ wọn yìí ló fà sára bí tí wọ́n fi bìlọ́ǹgì sójú ọ̀nà tọ́lọ́run ojú ọ̀nà tọ́lọ́run òun ni ẹja bìlọ́ǹgì sí tábà bìlọ́ǹgì sójú ọ̀nà tọ́lọ́run níwọ̀n ìbára sáré mọ̀ kọ́mọ 16 years máa dúró pé òun fẹ́ lówó kí ló fẹ́ fowó ṣe níbo ní lọ ọmọ 16 years ọmọ dúró pé òun fẹ́ gun mọ́tò ọmọ 16 years kọ́mọ dúró pé ayé yìí kìí ṣe téèyàn fọwọ́ kékeré mú ọmọ 16 years àfi ní ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin tó wà ní ojú méjì lọ àmọ́ náà ìran àkọ́kọ́ wọ́n ti kó 95% tó yẹ pé ìdí ni tá a fi wọ́n rí gbogbo àwọn ọmọ kéèké pẹ̀lú àwọn gbogbo àwọn wà tí ọ̀dà ló kọ́wọ́ wọn àtàgbàlagbà wà tí ọ̀dà ló kọ́wọ́ wọn ọmọ èjì 15 years tó náà ti ń mu gbó kí ló mú àmú gbó kí ló sùn débi gbó mímu ibi gúrùpù náà ni ìka bìlọ́ǹgì sí nǹkan yìí náà ni ọmọ 15 years òun náà ti ń mu kánná ní ti ń fa gbogbo àwọn kan tó máa ń fa àwọn àìsí àbí nǹkan kan kí ló mú débi kọ́ máa mú àìsí ọmọ 15 years títí ń mu kolos kí ló mú débi kọ́ máa mú kolos ọmọ tí o ti parí secondary school tó ti mọ tán bá ti ń fa àìsí kí ló ń fa débẹ̀ sọ pé ẹ̀rù kan máa ń ba àwọn òbí tó nípa ìyá Ọlọ́run wọ́n máa bá àwọn ọmọ sọ̀rọ̀ gbogbo gbà pé dákun yan máa wọ ọ̀rẹ́ tó yan tí wọ́n ti mọ̀ pé ọ̀rẹ́ gan nínú 100% ti ń kó bá ní ju ọ̀rẹ́ nì tí wọ́n ti ń mu kolos kí ló fà tó fi mu kolos ọ̀rẹ́ rẹ̀ kan ló mú lóní kó tọ́ wo ẹni tí ń fa gbó kí ló fà tó fi fa gbó kì í ṣe kó sàyẹ́dé gbogbo sẹ́nu nínú àwọn ọ̀rẹ́ náà ló ní wọn náà fà á wò ẹni bá ti fa ojú rẹ̀ yóò lọ sókè òní máa bẹ̀rù mọ́ lọ́wọ́ àní sílò tán nígbà tó bá mu tó wú kọ́ wà ní nígbà tó bá ti mú lọ́la báyìí rẹ́ kí ní oṣù lára rẹ̀ kẹ́ àwọn kan yìí kẹ́ ẹ má ti súnmọ́ ni ẹ má ṣe lè súnmọ́ báyìí ṣùgbọ́n àrùn ọ̀bí kánú kẹ́yìn tí má ṣe tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí ó di tèèyàn nù ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin tó wà ní ojú méjì lọ níjọ́ ohun 30 years ago
làwọn tí wọ́n belong wò ju 30%. Àmọ́ ní síta wà yìí àwọn tó ti belong báyìí ní sínú ọkùnrin 95%. Àwọn tó kù tí wọ́n belong 5%. Ìdí ni tí téèyàn gidi ò fi pọ̀ mọ́. Sọ pé bẹ́ẹ̀ ló bá wùwà mí báyìí yóò wá surprise pé sí wọn ní báyìí náà lè wùwà báyìí kí ló fà tó fi wùwà bẹ́ẹ̀ òun náà ti belong ni ó ti dúdú pé ayé yìí èsì téèyàn fọwọ́ bẹ́ tẹ́lẹ̀ mú o. Ntọ́fà sáàbí táwọn ẹni Ọlọ́run fi pọ̀ nínú àwọn ọkùnrin mọ́ náà nù níjọ́ òun àwọn ọkùnrin máa ń ní sùúrù wọ́n máa ń wá Ọlọ́run àmọ́ nísìnyí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tí wọ́n Ọlọ́run ò sí mọ́ kálukú ti bì kọ́lá tó fi máa ti yí báírò àná bìlọ́ǹgì sí nǹkan kan àwọn mi báírò tí wọ́n yí báírò ẹ àná tó bìlọ́ǹgì pé bó làwọn ṣe máa tà ló tún ní táwọn tó máa lékì káfí lè máa ní kọ́sítọ́mà Allahu Akbar pé ojú wọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ipò wọ̀ tó bá dákẹ́ tá àyọ̀bọ̀ dákẹ́ ìtumọ̀ pé yẹn bá dákẹ́ tá àyọ̀bọ̀ dákẹ́ pé lẹni tí ò lọ́lọ́run àmọ́ tó bá ti lọ́lọ́run ó kọ Ọlọ́run lọ́mọ á pè dédé tọ́lọ́run ti kọ́ ọmọ yóò á sí dédé rẹ̀ ìgbà tó bá tó sáré ní tí ò yẹ kọ́ sá àní ọmọ bìlọ́ǹgì sójú ọ̀nà tọ́lọ́ ojú ọ̀nà tọ́lọ́ ni ẹ máa ń bìlọ́ǹgì sí àbí ìran ọkùnrin mélòó ló wà ìran ọkùnrin tó wà náà ò ju 2 lọ àmọ́ àwọn tó wá wà empty nù ọkùnrin wọn ò ju 5% lọ àwọn 95% tó kù wọ́n àti fi dé rí ọmọ èké tí ètí di ọkùnrin òun gan ti sọ ara rẹ̀ dọ́kùnrin ọmọ èké tí ètí bàlágà òun gan ti sọ ara rẹ̀ dọ́kùnrin kí ló mú wọn sọ ara rẹ̀ dọ́kùnrin society ó mú wọn sọ ara dọ́kùnrin níta ń wò lérí fóònù ó mú wọn sọ ara dọ́kùnrin òjijì ní society ti dálẹ̀ civilization ó máa ọmọ kéèké ó ti mú wọn dọkùnrin òjijì gbogbo àwọn ẹ̀ ò tábà belong ẹja belong sójú ọ̀nà tọ́lọ̀ tó gbé bọ́pẹ́ bọ́yá náà gbogbo tá à ń lé tá a torí ẹ̀ belong kò sí ìtààmú lọ ẹni ọ̀nà yóò tá a gbà tá a fi rí ń tá a rí gbogbo tá a bá belong tá a fi rí ń tá a yá ojú ẹ̀ wájú Ọlọ́run kí láǹfààní tá a kó jọ tá a kú tá a mú lọ ọ̀dà nísìn ẹ̀yìn ọgbà ẹ̀yìn Ọlọ́run tí wọ́n ti kú ní tí wọ́n ṣe tọ́ da ń bẹ̀ òun là á fi ń ròyìn wọn òun náà ó sì fi jẹ́jọ́ wájú Ọlọ́run gbogbo tí wọ́n á fi táàmù tó kù bá wọn kọ́lé ni wọ́n ṣe kankan kò sí tí wọ́n gbé lọ gbogbo tẹ́ ní báńkì àwọn ọmọ wọn àtàwọn fámìlì wọn náwó ọ̀nà má ṣe kówó yẹn jọ ni wọ́n fọjọ́ wájú Ọlọ́run tó fi máa ń olówó náà kò sí gbogbo ọ̀nà yóò tẹ́ gbà fi kówó yẹn jọ ni wọ́n fọjọ́ wájú Ọlọ́run wọ́n má ṣe kú tán àwọn ọmọ wọn àtàwọn tó bá súnmọ́ wọn máa náwó lọ wọ́n sábà bìlọ́ǹgì ẹja bìlọ́ǹgì ńlá ara tọ́ lọ́run àwọn náà ti mọ̀ pé láyé tá à ń lò lọ́wọ́ 95% ọkùnrin ló ti wà lójú ọ̀nà tó ti ń dòdò pọ̀ ọmọkùnrin lòun kọ́dà ẹni tí ò ti tọ́ ọmọkùnrin náà sì ti sọ ààrẹ ọmọkùnrin ọlọ́tọ́ lọ́nà rijalu qawwamuna 'ala an-nisaa ẹlòmíràn ti lọ pé responsibility ọ̀hún gan òun ti jó léyẹ̀ gbàtẹ́ bá tó fẹ́ níjọ́ òun náà bá tó fẹ́ yàwó lẹ́yìn tó dọ́mọkùnrin láyé tá a wà yìí yóò dòdò pé jíjẹ mú mọ̀ òun gan fún aláwọn gan ó ti sọ òun dọ́mọkùnrin nídìí eléyìí lóòótọ́ àní ká wà lésì àmọ́ gbogbo bìlọ́ǹgì wa ẹ̀jẹ̀ kọ́ ní tọ́lọ́ọ̀nù torí a lè ní ju tọ́lọ́ọ̀nù ti kọ́ mọ́ wa lọ a lè ní jù lọ láéláé gbogbo ọmọkùnrin tí tẹ́ ń wo mi àbí tẹ́ ń gbé mi mọ́mọ́ kàdúrà ẹ̀jẹ̀ á bìlọ́ǹgì sójú ọ̀nà tọ́lọ́ọ̀nù lẹ́yìn tá a fẹ́ jẹ́ lẹ́yìn tá a fẹ́ jẹ lẹ́yìn tá a ń wá lẹ́yìn tá a ń lé torí kò sí bó ṣe lè kó a lè sáré kọjá kádà ọ̀rọ̀ lọ Ọlọ́run dákun gbogbo tí society sọ ara rẹ̀ dà Ọlọ́run làwọn bí aburú bẹ̀ orí bẹ̀ ní kó jẹ́ kọjá tiwa àtàwọn ọmọ wa
àtàwọn ọmọdé wọn atáyọ̀ fi parẹ́ ọ̀rọ̀ láìní sí rọ̀lẹ́ ìta orí iná kọ́ ló fi bá wá kà sí ó bá gbé tí ọ̀tún wa wọlé ọlọ́mọdé kọ́ gba ti àlàáfíà jáde ọ̀rọ̀ láìní sí rọ̀lẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulika.